Africa Content TV. في أمورك كلها. جماعة بنينا. يوسف تايلانو تو أيو تبيلانو. سأكفيك منها ما تخاف وتخشى. ọ̀gá yín ni gbogbo ọ̀yá ìnáwó máa kó fún. سأكفيك ما أشاء. àṣàlátù alánàbí yìí ni kàríìmì. الله عليه وسلم. yóò mọ̀rọ̀ sí ká mi lára. تذكر جميلي. ẹ̀rí náà ṣe ń kun. ẹ ti kọ́ ẹ̀dá níwájú ọlọ́ọ̀bá. فيك. èèyàn lóògùn. ológun èèyàn ní kàrámà. ní karama èèyàn lásọsẹ. olùlàsọsẹ Alhaji Mustapha Sego. sego mo fẹ́ fún ẹni tó ju gbogbo ẹ̀ lọ lónìí. Allah ìyá wa dáadáa. ìyá wa dáadáa ẹ jẹ́ ń fún yín kí wọ́n á máa lọ ọ̀fà padà. bẹ́ẹ̀ni èmi ló ju owó lọ. kí ló di owó lọ èmi ló ju ipò lọ. kí ló ju ipò lọ èmi ló ju àyè lèmọ́mù lọ. kí ló ju lọ èmi ló ju àyè gómìnà lọ. kí ló ju lọ kí ni nǹkan náà tó ju àyè pírẹsidẹ́ǹtì lọ. kí ló ju lọ gbogbo àti adó nísìn àwọn tí kádàrá gbèrè àjòkó yìí. bẹ́ẹ̀ni ẹni tí ń léyìn dìde fún wa. náà kàkà tí òun fi ní sáyọ yà jòkó lórí ẹnìkan ni. bẹ́ẹ̀ni o akubi tọ́lọ̀ ní abára wa. Allah bá a ṣe bára wa bẹ̀ tóun kò tí ì tó yìí. Allah èmi ni ó jà sọ̀kalẹ̀ tá à ní sunkún. وسلم إلي الأمر وأعلم بأنني kúdẹ̀tì kúndẹ̀tì èmi ló jẹ́ rò pé báyìí. ó jẹ́rò pé báyìí èsì lè kùn yẹn. bẹ́ẹ̀ni tọ́ba jẹ nǹkan jẹ́bi kùn ọ́. bẹ́ẹ̀ni èèyàn ní ò gbọ́dọ̀ kùn yẹn. ẹni ò gbọ́dọ̀ kò yẹ o àwọn onípò wọn ò mójútó mọ́. mójútó má àwọn aláṣẹ wọn ò mójútó mọ́. Wọn ò mójútó. n tí fi sọjọ́ bí yín nù. bẹ́ẹ̀ni káyì tani ṣe é máa ṣe níbẹ̀ yẹn. náà má ṣe báyẹn mọ́. dáàbò ọtí wà níwájú àfa. Bẹ́ẹ̀. ojú tí fi wọn kò dá látẹ̀kàn. bẹ́ẹ̀ni tó náà ti ń dààmú ọpọlọ mi. náà وسلم إلي الأمر balẹ̀ ọkọ̀ واعلم بأنني bí ṣe ń wáyé bí ìgbà tí bàbá rẹ gún mi lórí ni. أصرف أحكامي. jama ní náà náà kápẹ́ náà máa wòye ni. náà wọ́n tó fi lè mú ẹni tẹ́ ẹ tẹ̀lé wá tí ẹ ṣe wọ́ọ́rọ́ báyìí. náà wọ́n bẹ níwájú ẹni wọ́ọ́rọ́ ni. bẹ́ẹ̀ni àwọn tí wọ́n kébi tẹ́ ẹ wà yìí ààyè àwọn ẹni ọlọ́run làwọn wà. làwọn wà ọlọ́jọ́ yìí náà lè jọ ẹ lè jọ kí ló tẹ́ sàmì fúnra yín. àmín déédéé tí ẹ máa ṣe fún mi lọ́fà náà ń ṣe lọ́wọ́ yìí bẹ́ẹ̀ni kò sí ọdún tà ní pàdé lọ́fà bẹ́ẹ̀ni wọ́n sì máa ń ṣe dáadáa sí mi. bẹ́ẹ̀ni wọ́n àti mẹ́ta mo káńsù lónìí bẹ́ẹ̀ni láti dá wọn lóhùn Láti dá. tó rẹ́ni tí ò bá mà náà olórí ibu ni wà ọgbọ́dọ̀ mọ̀ àwọn tí ń tọ́jú ẹ̀ ọwọ́rọ̀ dáhùn á wọ́n ń tọ́jú wa kí mo tún sọ kí wọ́n ń ṣe jẹ̀mọ́ wọ́n tọ́jú wa wọ́n ń tọ́jú wa má forú wọ̀fà torí yín ẹ̀yin náà ti wọ́fà lóru torí tèmi náà. bẹ́ẹ̀ni أصرف أحكامي وأفعل ما أشاء. èmi ló jùkọ̀ lọ kí ló dìbò lọ ẹ̀yin tẹ̀ ń sáré epo náà tẹ̀ ń sáré owó tẹ̀ ń sáré tẹ̀ ń sáré agbára Náà. bẹ́ẹ̀ bá sáré kẹ́ni wà ọlọ́run kẹ́ni kò ní gẹ̀ الله. mi ti ń bọ̀ látàárọ̀ náà nù. bẹ́ẹ̀ni معروف tẹ́ bá ti wojú yìí àti gíga bẹ́ẹ̀ni ẹ ti rí yà síbẹ̀. وسامح من اعتدى ẹ tó yà sáré bọ̀ bẹ́ẹ̀ni bàbá wa lọ́fà lélẹ́yìí. وفارق ولكن بالتي هي أحسن. وفارق ولكن بالتي هي أحسن. alága alága kúdẹ̀tì igbákejì alága gbákejì alága gbogbo ẹ̀ tẹ̀ wà níbi tẹ̀ níláárí. níláárí.